Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ sà. Yes sir. Orúkọ yín? Orúkọ mi ni Agidigbo Joshua. Adégòkè Joshua láti bo? Láti Iléṣà. Láti ìlú Iléṣà. Kí ló ṣẹlẹ̀ tá a rí nínú ètò Kókórò Alátẹ torí ta lẹ fi wá? Ẹ káalẹ́ gbogbo Nàìjíríà, ẹ káalẹ́ gbogbo ilé. So torí àbúrò mọ́mì mi ni mo fi wá. Sister yín? Sister mi. So all of a sudden la kàn gbọ́ call. Níjọ́ wo? Ní òní náà ni wípé òun àti ọkọ rẹ̀ wọ́n níjà, ó wá dáná sun. So that is why I need láti rush down. Ó dáná sun ìyàwó tó jẹ́ àbúrò mọ́mì mi. So òun ló yẹ tá a sáré wá sí níbo ló wà báyìí? Ó wà ní UCH. Ó wà very very critical condition. Wọ́n ṣá ti kú. Wọ́n ní kí wọ́n tó wà ní little stable condition tó wà yẹn going to $1 million láti kò lè sọ̀rọ̀ bó ṣe wà yẹn, kò lè sọ̀rọ̀, kò lè lajú, kò mọ anybody. Ó wà ní oxygen báyìí lọ́wọ́lọ́wọ́. Mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ Oriyomi Hamzat àti community Ajégúnlẹ̀ ní Ọlọ́nṣogbo torí tí ó bá ń ṣọpẹ́ ọpẹ́lọpẹ́ wọn ni wọ́n fi lè gbé wọn lọ hospital àti tó fi lè wà ní stable condition tó wà yẹn. Àwọn àtìyàwó wọn jọ jà. Wọ́n jọ jà bẹ́ẹ̀ ni. Ṣé ọkọ ni ẹ̀yin lọ́kọ wọn? Bẹ́ẹ̀ ni sà. Wọ́n wá dáná sí ìyàwó lára. Ó lọ ra petrol 5 litre. Ó dẹ̀ dà sí ìyàwó lára. Wọ́n wá finá sí. Immediately ló dẹ̀ finá sí. So first degree burn ni injury tí ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí, going to 89 degree, one of the highest degree burn in kidney. Tó dẹ̀ jẹ́ pé ó wà critical gan, kódà a doctor tó ń sọ pé bíi 50-50 tó wà ní critical condition pé a máa ní láti náwó àdẹ̀léyàn. That's why asáré wa bá dádì wa níbí báyìí kan jọ kán má jẹ́ kí ìyá ìjẹ wa gbé. Ẹjọ́ gbé? Àjọ gbé. Àwọn àtọkọ wọn lọ́jọ́ ń gbé? Àwọn àtọkọ lọ́jọ́ ń gbé. Ọkọ wọn náà sì rèé? Òun náà nílé. Ẹ bá ń gbẹ́nu sí máìkì yẹn. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ gbogbo ọmọ Nàìjíríà, ẹ káalẹ́ ògbólé. Kí ló kọ yín? Orúkọ mi ni Tajudeen Rasheed. Tajudeen Rasheed. Bẹ́ẹ̀ni. Ọmọ bíbí ìlú Ìbàdàn. Ìbàdàn wa yìí náà. Bẹ́ẹ̀ni. Ṣé n tí wọ́n sọ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Bẹ́ẹ̀ náà ló rí. Ṣùgbọ́n ó lálàyé. Ọlọ́run ó sọ lálàyé. Àlàyé tó sì wà ńbẹ̀ náà ni wípé bí mo ṣe wà yìí gbogbo àdúgbò yẹn, èmi náà èso ń jàgídíjàgan mo máa ń lọ nírọ̀wọ́ rọ̀sẹ̀ ni. A sì jọ sùn ni. Àjọ dé láti ṣọ́ọ̀bù lánàá tá a jọ sùn ni. Nígbà tó di àárọ̀ yìí ní èdè àìyedè ṣẹlẹ̀ lórí nǹkan tí ò tó nǹkan pé. Kí ló ṣẹlẹ̀ gan? Kọ́ọ̀kan wọlé sórí fóònù ní ọ̀dọ̀ rẹ̀. Ó wá yẹ fóònù mi wò ó ní kọ́ọ̀ yìí pé ó wọlé sí ọ̀dọ̀ mi. Mo ní èmi ò mọ̀ bóyá wọ ni ó fi pè. Ó ní bóyá mo kọ̀nẹ́ẹ̀tì kọ́ ọ̀hún pọ̀ mọ́ ti ọkùnrin yẹn ni. Àyìn ṣe wá kọ̀nẹ́ẹ̀tì fóònù rẹ̀ pọ̀. Bó ni a ṣe ń kọ̀nẹ́ẹ̀tì fóònù? Ní kọ̀nẹ́ẹ̀tì rẹ̀ ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn. Tésù fi gbọ́wọ́ sísẹ́. Kò yé mi. Kọ́ọ̀lù wọlé sórí fóònù ìyàwó yín. Kọ́ọ̀ wọlé sórí ẹ̀. Wọ́n wá gbé àbọ̀ gbé. Kò gbé fóònù yẹn. Létà mi wá rí pé nọ́mbà yẹn gangan torí a máa ń gbé fóònù tèmi náà lẹ̀ tí ó ṣí. Máa rí pé nọ́mbà yẹn gangan wà ní orí ọ̀dọ̀. Máa ní nọ́mbà tó máa pè ọ́ ó mọ̀ ní lọ́dọ̀ mi yìí. Ó ní ó wá ní mo kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ pọ̀ ni. Mo ní kọ̀nẹ́ẹ̀tì bíi bó. Kọ̀nẹ́ẹ̀tì rẹ̀ papọ̀. Mo ní bóyá wọ ló fi pè. Torí gbogbo kọ́sítọ́mà tí ń bá ara jà náà wọ́n máa ń fi nọ́mbà pè. Àìdẹ́ ẹ̀jà. Mo ẹ̀sẹ̀ sí ṣọ́ọ̀bù bíi 250 gan fún sìn ní ọtí ló ń tà. Tí àwọn àǹtí wa nílé sà náà dẹ́mọ̀. Tí àwọn àǹtí wa nílé sà tọ́jà àǹtí ẹ̀ nílé sà tí wọ́n mọ̀. Ṣé bá pé bá kì í jà. Gbogbo ẹ̀ bá bẹ̀rẹ̀ gbogbo àdúgbò gan. Àjọ máa ń ṣe bí ọmọ èké síra wa ni kì í sí jà. Ṣùgbọ́n mi mọ. Ìgbà tí kò yẹn tẹ wá ṣàlàyé kí ló wá padà ṣẹlẹ̀. Ìgbà tí mo wá ṣàlàyé ló di pé mo fẹ́ mọ lé olóore sámù nǹkan kan ló sá lọ́ọ̀kì mi. So adẹ̀jọ́ jàjà yẹn ní àjọ yanjú yẹn nínú yàrá ó dẹ̀ ń fọ àwọn aṣọ níta. Sèmi dẹ̀ jókòó níbi stẹ́ẹ̀pù níta tó ti ń fọ aṣọ. Ó ṣe ní ó pa ó lẹ̀ wọ̀n kíní kankan. Àwọn ọ̀rọ̀ kò bá kún gbè. Bẹ́ẹ̀ lèṣu ti gbá sí ọwọ́ ẹ̀ sí. Mọ̀ kò tiẹ̀ yé mi. Kí lè wá ṣe? Nǹkan tí mo ṣe mo da petrol sí lára. Ó sì dúró tì mí. Ó dúró tì mí kò sà. Èṣù gbọ́wọ́ mi ṣiṣẹ́ fún mi. Ẹ wá cháná sí. Mo wá fi náà sí.
dádì tí o bá ń ṣe torí owó tí wọ́n ná ní kíní lónìí kódà báyìí kò bá ti kú going to $1 million owó olówó tó wà lọ́wọ́ mi ni mo kò sáré ni mo kò sáré fún àwọn usa tán treat the stage tó wà yẹn àìjẹ́bẹ̀ kò bá àǹtí mi ò bá ti kú tipẹ́tipẹ́. ẹ lọ rà á ni o ẹ kú ònúlé ẹ gbé kẹ́ẹ̀gì ẹ lọ ra petrol how many litre 3 litre ẹ wá dà sí ìyàwó yín la wọ́n wá dó pé kò sí ní tẹ́ ṣe ẹ sì ṣáná sí i. mo ti ẹ̀ ti kú omi tí mo ti dàgbọ́n ló tún wá lọ́ọ̀tì níta. adẹ̀ tí ná going to $1 million báwo ló ṣe kínní wọ́n dẹ̀ nípa nídòó báyìí tó ń sọ fún wọn pé tá a bá ní láti save our life sister wa ó ní nídòó báyìí àdè léyàn that's why sáré wa bá dádùn à ń bí báyìí kó má jẹ́ kí ìyá ìjẹ wa gbé. torí ọ̀ràn lọ́wọ́ bó kò yé mi iṣẹ́ kí lẹ̀ ń ṣe. dírẹ́fà ni mí bọ̀ wọ́n ti dá mi dúró níbi tí mo ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n àtàn dẹ̀ dá mi dúró níbi tí mo ti ń ṣiṣẹ́ iṣẹ́ mi tí mo rí 6 months ni tí mo dẹ̀ ṣe ń bẹ̀ òun náà mo fi dá lókòwò pé kí n fi máa wá iṣẹ́ mi tí mo fi gba ṣọ́ọ̀bù 60,000 fún mo dẹ̀ ra ọjà sí ọdún ní. fídíò arábìnrin yẹn ẹ gbọ́dọ̀ rí ni o kò tiẹ̀ ṣe é ṣò rárá lè wò ó sẹ́ẹ̀kan gbogbo ara látòkè délẹ̀ ń ló bóyá kan yẹn kan arábìnrin wà nínú ìnira nínú ìjẹ̀rora gidi ọmọ mi náà ti bí fún yín wọ́n bímọ fún yín gba ọlẹ́ fẹ́ra ọdún kẹta rèé tọ́ta rẹ̀ bá kú bá ń kọ́ ẹ mọ̀ pé ẹ ti pa sáyé bá ń gan. ṣé ẹ ti wá dé hospital ń wò. mo ti dé hospital torí láàárọ̀. níbo lẹ sá lọ tẹ́lẹ̀. ṣàkà mo ń wá owó káàkiri. èyí lẹ ti wá rí. 20,000 ẹnìkan fún mi mo ti sẹ́ndì ẹ̀ síbẹ̀ ní láàárọ̀ torí wọ́n ti rí mi níṣẹ́ lọ́wọ́ ìwọ̀nba tó wà lọ́wọ́ mi náà mo fi dá lókòwò. ọlọ́run tó wà lọ́wọ́ mi náà mo fi dá lókòwò. sir 800,000 plus mo kó dé Ìbàdàn yìí $0 ló kú lákàntì mi ní ibi 100,000 ibi 70,000 ibi 200 bá ṣe ibi tọ́dẹ̀ ń sọ fún wa pé àti wọ́n ti ń pè wá ń sìn báyìí pé ká send 70,000 kan gbogbo àwọn tí mo ní ni mo ti ń pè tí ò dẹ̀ sí anybody tí ò sí kinní lẹ́yìn Ọlọ́run. ẹ jọ̀ọ́ kí àwọn ọmọ Nàìjíríà ràn wá lọ́wọ́. ẹ ṣe dáadáa o. kọ́ má jẹ́ kí àìjẹ wa gbé torí ó ti sọ tẹ́lẹ̀ pé ọmọ Ìbàdàn lòún pé nǹkan kan ò ní ṣẹlẹ̀. irọ́ nìyẹn àwa in tó ṣẹlẹ̀ yẹn gan attempted murder ni. bẹ́ẹ̀ ni sà. ike ẹ fẹ́ pa á ni. tẹ́ bá rí gbogbo ara ẹ̀ sà. kò sí sùúrù ni àfikọ́ lọ́hún kó dóòlà ẹ̀mí wọn. kódà lórí channel Agidigbo kódà kò tiẹ̀ ṣe é wò gbogbo ara ni o wọn náà orí ẹ̀yẹ kan kọ́ lọ wò pé bóyá ṣé nǹkan kan dẹ̀ ṣe yín tẹ́lẹ̀ àrí ṣe ẹ dá pé ní ròrí. nǹkan kan ò ṣe mí ẹ̀ máa ń tó ṣẹlẹ̀ ló láàárọ̀ ẹ̀ nǹkan kan ò ṣe mí. ẹ ṣe rí nǹkan kan pẹ̀lú wọn ni ṣé wọ́n yàn lé ni. kò yàn lé àjọ ń close in shop náà. kò yàn lé. àjọ ń close in shop náà. ẹ kí lè wá rí kí lè rówó ló kó sí ká sọ pé wọ́n yàn jẹ ó yàn yín jẹ o àbí ó ń dọ́kọ o ẹ wá inú wa bí yín iná lẹ lè fi ṣerú lẹ lè fi gbégbèsè tẹ gbé yẹn láì ṣe nǹkan kan kò sí tó wá lè sọ tí ò lè sọ ebi ẹ sì kú ònú lẹ máa lọ kẹ́ ẹ tún padà dé inú ẹ ó ti rọ̀ ẹ sì lọ ẹ mú kẹ́ẹ̀gì ẹ sì lọ ra epo petrol 3 litre ẹ sì padà wálé inú yóò sì ti rọ̀ náà ẹ sì tún da petrol sí la ẹ sì ṣáná sí ẹ dájú o ń gbọ́dọ̀ láwà náà máa ń pọ̀ láwà wọ́n náà rí ẹ wo
Ilé tó bá ti rí wọ́n ti ṣí gbogbo ara ẹ̀ sìn. Dókítà ní etí ó pé degree level yẹn ó pé 89 ni tó dẹ̀ tíìkì gan gidi. Wọ́n lè ó débẹ̀ yẹn ṣá. Fóònù tí mo mú lọ́wọ́ má fà wájú o tẹ́ bá wo fóònù tí mo mú lọ́wọ́ yìí ẹ mọ̀ rí bí káì ẹni tó bá wò tó bá tún wò ó ń tọ̀ ọ̀hún kò sí ní tí ò lè wò. ẹ wá gbọ́ ohun tí arákùnrin yìí sọ. Wọ́n ní gbogbo àwọn kó 800,000 débàdàn lénìí ó ti tán. Ẹ sì rí ọkọ èyí tó da pẹtrol tó ṣáná sí ìyàwó ẹ̀ la èló lẹ́lẹ́rí. 20,000. Ẹ sọ̀rọ̀ sí Mike. 20,000. Èló. 20,000. 20,000. Wọ́n rí 20,000 látàárọ̀ tó ti dáná sí ìyàwó wọn tí wọ́n da petrol tí wọ́n sọná sí. Ta ló bá wọn pa? Ta ló paná ara wọn? Àwọn ará àdúgbò ní àbí? Àwọn ará àdúgbò ní kódà ó tún resist wọn pé kọ́ má paná at first pé kíkiní lè ju dáadáa. Wọ́n lè kú. Ní at first ní ẹ lè bèrè lọ́wọ́ everybody ládùúgbò tó bá ń ṣe pé wọ́n overpower ni kò fẹ́ kán pa rárá. Àwọn èèyàn ẹni bí ẹni èèyàn bí èèyàn arákùnrin yìí arábìnrin yìí ó nílò ìrànwọ́ ṣùgbọ́n ọkọ ìyàwó tó finá sí ìyàwó ẹ̀ tó dá pẹtrol sí ìyàwó ẹ̀ la ọ̀la bàbá ṣe kúrò lórí ètò nísìnyí wàá fà wọ́n lọ́lá lọ́wọ́ ń tiyan. Àwa ó fa àwọn ilé ọlá lọ́wọ́. Àmẹ́yìn tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe gbọ́ yìí ẹ nílò ẹ sì nífẹ̀ẹ́ láti ran arábìnrin yìí lọ́wọ́. Ẹ gba account number yìí. Iyekíye ẹ̀yin náà gbọ́ ipò wọn ti ní kí wọ́n tún sẹ́ǹdì owó bí wọ́n ti máa gbowó nù kọ́ ló ń dákun kó má jẹ́ kẹ́mi arábìnrin yìí ọ̀bọ ni o. Torí pé ó ti wà nínú ìnira. Kò lè fi ara lélẹ̀ mọ́ àti láti orí tó fi dé ìkànnà ẹsẹ̀ ló ti bó tòròtò. Ó dà wá tá a bá wà ní channel wa ẹ rí fìrífìrí ẹ̀ ń bẹ̀ ẹ lè rí gbogbo ẹ̀ tán o fìrífìrí lẹ́rìí ń bẹ̀. Wọ́n bímọ fúnra wọn bí wọ́n torí pé wọ́n bímọ fún wọn lọ́wọ́ fẹ́ pa wọ́n èṣù ni. (16) 72002344 (16) 72002344 Ecobank ni. (16) 72002344 ilé àkáǹtì tẹ́ lè fi ran arábìnrin yìí lọ́wọ́. (16) 72002344 Ecobank. Àwọn ẹbí arábìnrin yìí wọ́n ti gbé níbi tó ti ṣe. Àwọn ẹbí ti yín kọ́ bàbá? Bàbá mi ti kú, ìyá mi ti kú.
àwọn ẹbí tó kù ńkọ́. àwọn bóyá wọn àgbọn tó sọ. bóyá wọn ò gbọ́. ẹ̀yin tí ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí arábìnrin yìí àkáǹtì ẹ̀ lò nìyẹn 1672002344 Ecobank ni. ọlá ẹ̀yin ẹ dìde fúnra yín ẹ dìde ẹja ọlá máa mú ọ lọ àwọn wo nígbà tẹ bá wọn àwọn ọlọ́pàá wà wo arábìnrin náà lọ́la ẹ̀tọ́ tó bá yẹ kí wọ́n ṣe fún wọn wọ́n ṣe fún wọn tiẹ̀ tó wọ́n fẹ́ pa á ni. àmín kò sí wàhálà àjọ tọ́jú wọn náà ni pẹ̀lú ògùn ọlọ́run a sì mọ̀ pé gbogbo àgbáyé gbogbo ọmọ nàìjíríà tó ń gbọ́ wa náà wọ́n ó gbìyànjú láti bá wa gbìyànjú dá sí ká lè rí ìtọ́jú wọn kẹ́mi wọn má bọ́